béèyàn bá jẹ́ orí ahun jù bẹ́ẹ̀ lọ bó bá dé iléeṣẹ́ Megida Company tó jẹ́ ọ̀kan lára àwọn iléeṣẹ́ tó wà lábẹ́ iléeṣẹ́ ọkùnrin tó lówó jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ní Alhaji Aliko Dangote ìyún Dangote Cement Industry tó wà ní ìlú Ìbẹ̀ṣẹ̀ ìyún ní ìjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn. Níṣẹ́ lonítọ̀hún kò ní mọ ìgbà tómijé yóò máa jábọ́ ẹ̀ lójú ẹ̀ pòròpó nígbà tí géńdékùnrin kan tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ Dangote èyí tó porúkọ ẹ̀ ní Dáre Adélékè tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé máṣíìnì tó fi ń ṣiṣẹ́ ó gbé ọmọkùnrin náà hánu tó rún mọ́lẹ̀ tó sì pa á tó rán lọ sọ́run àrèmábọ̀. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Odùtọ́lá bó ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi ránṣẹ́ síta èyí ló jẹ́ kó di mọ̀ pé lásìkò tí Dáre Adélékè tó ń ṣiṣẹ́ tó ń fi ṣọ́ọ̀bìrì tó lóyìnbó ń pè ní ṣọ́wẹ̀ tó fi ń kó yẹ̀pẹ̀ àti àwọn òkúta ìran ní kò mọ̀ pé ó ti súnmọ́ máṣíìnì tí wọ́n fi ń ṣiṣẹ́ tó wà níwájú ẹ̀ wọ́n ní lójijì ìní ṣọ́ọ̀bìrì ìyún ṣọ́wẹ̀ ọwọ́ ẹ̀ ìní ó mà kó sí ẹnu máṣíìnì bí máṣíìnì náà bó sì ṣe fa ṣọ́ọ̀bìrì náà níṣẹ́ ló pa Dáre Adélékè tó dì mú lọ́wọ́ ló fa àwọn méjèèjì wọnú máṣíìnì papọ̀ níṣẹ́ náà ní máṣíìnì ló máa rọ̀ lọ dé Adélékè bí ìgbà tí ẹ̀rọ tó bá ń lo ògì tó sì jẹ́ pé bó ṣe lọ ló tì í síta. Níṣẹ́ ni ariwo ńlá sọ tí gbogbo àwọn ẹgbẹ́ Dáre tó bẹ̀rẹ̀ sí ní sá sọ́tún sósì tó sì jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ la gbọ́ pé wọ́n gbé e lọ sí ilé ìwòsàn tó wà nínú ọgbà iléeṣẹ́ sìmẹ́ǹtì Dangote tó ń pè ní Jaju Clinic. Níbẹ̀ ni àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ti jẹ́ kó di mọ̀ pé ẹlẹ́mìí ti gbà ó èèyàn pé Dáre Adélékè ó ti kú ó sì ti jẹ́ Ọlọ́run nípè. Níṣẹ́ ni gbogbo inú ọgbà iléeṣẹ́ Dangote Cement Industry ló pa lọ́lọ́ táwọn òṣìṣẹ́ ẹgbẹ́ Dáre Adélékè tó sì ń bànújẹ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ẹ̀ṣọ́ ààbò inú síkírọ́rìtì iléeṣẹ́ náà tó wà lẹ́nu iṣẹ́ ètò orúkọ ẹ̀ ní Muhammad Mukhtar òun la gbọ́ pé ó mú ẹjọ́ lọ sí tẹ̀sán àwọn ọlọ́pàá láti fi nǹkan tó ń ṣẹlẹ̀ tó wọn létí gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n ti gbé òkú Dáre Adélékè wọ́n ti gbé e lọ sí ilé ìgbókùsí etí olóyìnbó ń pè ní mọ́ṣúárì ètò wà ní ìlú Ìlaro ní ìpínlẹ̀ Ògùn kan náà. Ibẹ̀ la gbọ́ pé wọ́n gbé òkú Dáre Adélékè sí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lọ́jọ́ 28 oṣù kẹwàá tá a wáyé di 28 of October 2024 ní irú ìṣẹ̀lẹ̀ yìí náà ló ṣẹlẹ̀ ní iléeṣẹ́ Dangote Cement Industry tó jẹ́ pé òṣìṣẹ́ kan náà ó kú síbẹ̀ tó sì jẹ́ pé dàsìkò yìí oríṣiríṣi ọ̀rọ̀ ní àwọn èèyàn sọ nípa ẹ̀ lórí ẹ̀rọ ayélujára.